Gbogbo kan ṣe rí lórílẹ̀-èdè yìí tí wàhálà ń ṣẹlẹ̀ lọ́tùn tó ń ṣẹlẹ̀ lósì, tí gbogbo ẹ̀ wá dojú bí ẹsẹ̀ tí lọ, tí ọ̀rọ̀ kò yé kálukú mọ́, tí wàhálà ń ṣẹlẹ̀ lọ́tùn, tí wàhálà ń ṣẹlẹ̀ lósì, tí rògbòdìyàn wá gbàlú kan. Òun ló mú gbajúgbajà olórin ẹ̀mí ni Evangelist Stella Ayanfẹ Jesu ṣe wọlé agodo orin lọ. Ó kígbe lóhùn réré, ó bẹ Ọlọ́run Elédùmarè pé kó jọ̀ọ́ kó ṣàánú fún wa ní Nàìjíríà yìí, ká má rógun ká má rọ́tẹ̀, kó bá wa dáwọ́ aburú dúró, kó bá wa dọ́wọ́ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́tùn tó ń ṣẹlẹ̀ lósì, kó bá wa dá dúró, kó jọ̀ọ́ kó dákun kó ṣàánú fún wa, kó má jẹ́ ká rí wàhálà mọ́ ní Nàìjíríà wa yìí. Òun ló mú Àyànfẹ́ Jésù gbajúgbajà olórin ẹ̀mí wọlé agodo orin lọ. Ẹ̀yin náà gbọ́ ohùn réré, ohùn orin látẹnu Àyànfẹ́ Jésù àti bó ṣe bẹ Elédùmarè pé kó jọ̀ọ́ kó ṣàánú fún wa. Ó yá. Ológun lolúwa, jagunjagun má fi ti ìbọn ṣe. Ọba alágbára tó ń gbàgbára lọ́wọ́ alágbára. Ó gbéni níjà kẹ́rù ó bò níjà o. Gbà wá o lórílẹ̀-èdè wa. Ìwọ ni gbà wá, ìwọ la ṣà wá, ìwọ la bá wa jí tálá. Ogun àjíṣà, a ò láni àrẹ kẹ́pẹ́ o. Àfiwá Elédùà o, tètè gbani lórílẹ̀-èdè yìí o. Ọmọdé ń ké, àgbà ń pariwo, kọ̀ọ̀kan obìnrin ń pariwo, ìrora ọkùnrin gbọ́ o. Ẹ̀wọ̀n alágbára tó ń ṣubú lójú ogun, alágbára rìn bí ọ̀lẹ. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ egun ẹran tí ó ti ẹ̀ẹ́dẹ̀rẹ́gun jẹ́ dípò ẹran rárá. Ẹ̀wọ̀n aláṣọ tó ń rí owó kiri. Àti fún oyin, ìlú tó kún fún ẹ̀ṣọ́ rere, ebi wọn pa wá. Ìgbẹ̀bí ni wá, ìgbẹ̀bí lẹ́yìn ọ̀tún lósì o. Kò sówó, kò sépo, kò sóúnjẹ nílẹ̀ wa, kí ló wá dènà? Gbàgbọ́ o, ìyàn yóò gbúdọ̀ gbé wa lọ. Gbàgbọ́ o. Gbani ìwọ nìkan la lè ké sí. Ológun lolúwa, gbani má fi tì bó ṣe. Ọba lágbára tó ń gbàgbára lọ́wọ́ lágbára. Ọ̀gbẹ́ni níjà kẹ́rù ọmọ níjà. Bàwá lórílẹ̀-èdè wa. Ológun lolúwa, jagunjagun má dẹ́fẹ̀ tí bọ́n ṣe. Ọba alágbára tó ń gbàgbára lọ́wọ́ alágbára. Ó gbéni níjà kẹ́rù ọmọ níjà o. Gbà wá o lórílẹ̀-èdè wa. Gbani Èdùmàrè gbani. Pápálá tọ́jú tọ̀hún. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó ń milẹ̀ girigiri. Ìwọ ló lè gbà wá àbí ọmọjọ́ gbogbo. Àkọ́dá ayé àṣàdá ọ̀run ògbéjà kẹ́rù má boníjà. Gbà wá lórí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for